mo fẹ́ fi nǹkan kankan hẹ̀ ó yá máa bọ̀ kálọ̀. òun lélẹ́yìí ewé yìí ni wọ́n ń pè ní ewé atúndé o jẹ́ kí n já ẹ sí gbogbo owó tó ní ìdèkẹ́ni sí kejì lára gbogbo owó tó jẹ́ pé òun ṣiṣẹ́ bí ẹrin òun jẹ̀jẹ̀ ìlérí gbogbo owó tí àwọn ayé wọ́n promise ẹ ní àwọn oore ńláńlá ṣùgbọ́n tó rí oore náà gbà mo fẹ́ júwe bí wàá ṣe lo ewé yìí fún ọ tí gbogbo ohun tí ń jẹ́ ìdè burúkú ara rẹ ó fi já dànù olúwa ló ní àṣẹ ewé àti egbò rẹ̀ olúwa ló ní àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ agbára mi kọ́ ni mo fi dá ewé yìí o olúwa ló dá fúnra rẹ̀ o ewé atúndè rèé òun làwọn baba wa ń pè ní ewé atúndè báwo ló ṣe fẹ́ lò lọ wá sídírú wọ́tà sẹ́msẹ́m wọ́tà méjèèjì kọ papọ̀ kọ́ wa fi gbo ewé yìí tó o bá ti fi gbo tán ntọ́ máa ṣe ni pé o ní láti kéwú sí o wàá ka kúlẹ̀ àwùsù rọ́bì falaki mẹ́ta sí wàá ka kúlẹ̀ àwùsù rọ́bì nọ́ọ̀sì mẹ́ta sí lẹ́yìn ìgbà tó o bá gbo ewé yìí tán ni o tó o fi sídírú wọ́tà and sẹ́msẹ́m wọ́tà tó o fi gbo ewé yìí wàá sẹ́ ewé yìí kúrò lára rẹ̀ so ti ẹ bá yẹn ntọ́ sẹ́ kúrò lára ewé yìí wàá gún ọmọ sẹ́ so ti ẹ bá yẹn wàá wá ka kúlẹ̀ àwùsù rọ́bì falaki mẹ́ta sínú rẹ̀ kúlẹ̀ àwùsù rọ́bì nọ́ọ̀sì mẹ́ta sínú rẹ̀ suratu fatia mẹ́ta sínú rẹ̀ kùrìsíyù mẹ́ta wàá kà sí làkúrújákò mẹ́ta wàá kà sí wàá ka àyà 5 tọ́kẹ́ suratu bakora láti alif lam mim zalikali kitabu la rayba fi hudan lil muttaqina wàá kà dé number 5 tó bá ti kà wàláhì ó ti tán ntọ́ sẹ́ nígbà tó gbo ewé yìí tán sọ pé wàá sẹ́ omi tó fi gbo ewé yìí àwọn ewé tó sẹ́ kù lára omi yìí ó ní wàá gún mọ́sẹ́ ọṣẹ yẹn wàá kàn rà bu díẹ̀ sórí kẹ̀kẹ́ wàá wá bu omi tó pọ̀ mọ́ omi tó ka nǹkan sí nínú kó lè bá a tó ọwẹ́ so tí ẹ bá yẹn omi yẹn ni wàá wá fi wé ọṣẹ yìí wàá wá ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ṣe bẹ́ẹ̀ fún 11 days ọjọ́ mọ́kànlá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mọ́kànlá kó wá iye tó o bá ní lágbára kó o lọ fi ṣe sàárà pẹ̀lú iyọ̀ 3 ṣúgà 3 pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìdí ara rẹ ní ọjà dáná. Assalamu